Ọlọ́run yọ́nú sí tó ṣe lógo pàtàkì tó kọ́ bire sí láyé bí o. Bọ́láńlé aya ọmọ nìyí ọmọ lójú Olódùmarè òjíṣẹ́ Ọlọ́run ọba. Kẹ́ni ó pa àádọ́rin ọdún. Ojú òun ta lè fọgbọ́n ṣe. Ẹ̀bùn ọ̀fẹ́ lèyí jẹ́ òwe. Látọwọ́ Ọlọ́run aṣẹ̀dá. Ẹ̀mí rẹ̀ tó ṣàádọ́rin aṣọ́gọ́rùn. Wọ́n fi rọrùn lọ́jọ́ ògo wa tẹ́lẹ̀ ìfẹ́. Wọ́n fi rọrùn lọ́jọ́ ògo nínú àlàáfíà ara. Wọ́n fi rọrùn lọ́jọ́ ògo wa tẹ́lẹ̀ ìfẹ́. Onífẹ́ wú ṣọ̀fọ̀ ọmọ lórúkọ Jésù ọba. Wọ́n fi rọrùn lọ́jọ́ ògo wa tẹ́lẹ̀ ìfẹ́. Ẹ fi ọpẹ́ fún Olúwa nítorí tí ó ṣeun, nítorí tí àánú rẹ̀ dúró láéláé. Bí kò ṣe pé Olúwa bá kọ́ ilé àwọn tí kọ́ ọ̀hún ṣe lásán o. Bí kò ṣe pé Olúwa bá pa ìlú mọ́, mẹ́bọ̀ wo olùṣọ́ ìní dárùn mojú. Pásítọ̀ Mrs. Juliana Bọ́láńlé aya ọmọ nìyí. Ọjọ́ ìkejìlá oṣù kẹrin ọdún 2023 ìlópa àádọ́rin ọdún gẹ́rẹ́ tó kọ́ mọ́ omi ayé. Ọjọ́ ọpẹ́ ijó òun ayọ̀ ilé yìí jẹ́ o. Torí ọ̀pọ̀ ọmọ ló wáyé lóòjọ́ tí wọ́n sì tún padà sájúlé ọ̀run. Ọ̀pọ̀ ni ò tilẹ̀ délé ayé rárá o. Tó ṣe pé inú ọlẹ̀ làlùkùtù ti ṣẹ́ wọ́n pa. Ọmọ kì í pẹ́ dàgbà rárá débi fẹ́ni Olódùmarè bá dẹ́mi rẹ̀ sí ní nínú ayé bí. Àwa ìbálẹ́gbẹ̀rún kò tó sọ̀rọ̀ tọ́lọ́run ọba ṣe. Torí àtọ́bájáyé mo jàyà lolo ni Ọlọ́run ti ṣoore fún ni láì jẹ́jẹ́ rárá. Adáni tí mo ń gbowó gbòbí lọ́wọ́ ẹni. Jésù Kristi Olúwa ọba ló ní gbogbo ọpẹ́. Àwọn ọmọ rẹ lọ́rọ́ mi wá bí o, aya ọmọ ni. Àwọn ìní Olúwa tájáde wáyé fi jí ìkì rẹ nínú ayé. Àwọn ni wọ́n bẹ̀ mí lọ́wẹ̀. Wọ́n ní àlàmọ̀kẹ́. Wọ́n ní dákun wá bá wa kí ọlọ́kọ̀ tó wà wá wáyé. Wọ́n nítorí olóríire ni ìyá tó jù wúrà iyebíye lọ. Àwọn ọmọ rẹ ní wàá mọ̀ ṣe ìkẹ́ ọkọ bí ẹni olọ́kọ̀ láyé ọjọ́ sí. Wọ́n ní wàá mọ̀ tọ́jú ọmọ bí ẹni àfijoyè ìyá èwe. Adúmáàdán o Bọ́láńlé. Adúmáàdán arẹwà lóbìnrin. Àbùkù oníkan ọlọ́rúkọ lọ́rùn ọba. Àwọn ọmọ rẹ ló ní kì í ọ́ bí ológun ẹrú o. Fẹ́mi, Bùnmi, Lọ́lá òun Fẹ́mi. Àwọn ni wọ́n ní kí n wáré láwọn bàbá rẹ̀ kí n lọ kì í ọ́ bí oníwọ̀fà ọgbọ̀n. Wọ́n ní kì í ọ́ bí ológun kẹ́kẹ́. Wọ́n ní kí n kì í ọ́ bí ọlọ́gbọ̀n abájá. Wọ́n nítorí àìlèdíyelé inú iyebíye ni ìyá wa. Èmi mọ̀ lé bàbá tó bí ọlọ́mọ. Ọmọ John àti Adédìyú Ìdòwú. Òkè Mẹ́sì Èkìtì níṣẹ́ ilé àwọn bàbá rẹ̀. Ó forí balẹ̀ lọ́dọ̀ àwọn bàbá rẹ̀ kí n tó wọlé wá. Ọmọ olókè ìgbé ọmọ àjìnàre. Ọmọ olókè kẹ̀ ìwọ̀rọ̀ aṣọ káṣọ. Ọmọ àjọgùnre ni wọ́n pò kiri àwọn bàbá rẹ̀. Ọmọ òlé lẹ́kan. Ọmọ àjọ nílé Olódùmarè. Ọmọ àṣà ní adé o. Ọmọ wa ọmọ ẹkùn. Ọmọ gudugudu máa pa. Ọmọ káwo kábíyèsí o. Ọmọ onímẹ̀sí o. Ojúgbáyé. Ọmọ àgbógbó mọ̀jà ó gbógbó ní burúkú orí. Ajíwájíwá ìlẹ̀kẹ̀. Mo torí ọmọ onímẹ̀sí pẹja. Ọ̀pá ti sunkún ìṣíwìrì. Ọní kátàkìtì ẹ̀rẹ̀ kan ká yí sómi lọ́mọ onímẹ̀sí jà ìwá. Ṣèbẹ́yìn lọ́mọ olúbàtà àbẹ̀jà gbọ̀rọ̀gbọ̀rọ̀. Ọmọ wa ní iyì o. Ọmọ wa ọmọ ẹkùn. Ọmọ amúdúdú fàárí adé. Ọmọ ajísùn àjírè ni ajífọ̀ ọjọ́ gbogbo dára bí ègbì.
ọmọ eléyìí kulé àdéwúre. Wọ́n á mọ̀ pé ọ̀ṣà òkè jẹ́ ń dàbí onílé yìí o. Bí wọ́n bá dàbí onílé yìí, wọn ò ní lè fi wá jọ onílé yìí rárá. Ó tún dìlé ìyá rẹ̀, torí ẹyẹ kì í fapá kan fò nínú ayé bí. A kì í nílé bàbá ká mọ́mọ́ nílé ìyá rárá. Ọmọ olúkọ ọkọ̀ mọ̀jẹ̀, ọmọ gba ẹ̀ ọlọ́jà, ọmọ òpèrè wa jẹ́ òdenu. Ìní wọn kò kí ilé ìyá rẹ̀. Ọmọ aláàgọ àjílù gbìnrín 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 ní ṣọ́ọ̀ṣì. Ọmọ ọlọ́dún ìjọ mẹ́jọ mẹ́jọ. Pásítọ̀ Mrs. Bọ́láńlé o, aya ọmọ nìyí. Ọmọ Líbàtàkè ìró kálọ kábọ̀ olùgbìmọ̀rún sí ọ̀rọ̀. Ọmọ Líbàtàkè ìró kálọ kábọ̀ olùgbìmọ̀rún sí ní onígbàgbọ́. Ọmọ olúlé kékeré kan ti wọṣọ inú ṣọ́ọ̀ṣì. Ọmọ akáṣọ sọ́run mi gbàgbọ́ rẹ̀ ni. Ó ti ṣọdún èyí o. Pásítọ̀ Mrs. Juliana Bọ́láńlé ọmọ nìyí. Ẹ̀mí rẹ̀ tó ṣàádọ́rin ọdún ni yóò ṣọgọ́rùn nínú àṣẹ ìrọ̀rùn lórúkọ lọ́rùn ọba. Gbẹ̀dẹ̀ níràn kókò lá